Bàbá Takutijesu máa ti fohùn ránṣẹ́ sí àwọn oníṣẹ̀ṣe lórí ọ̀rọ̀ Yinka Ayefele lórí ọ̀rọ̀ àlejò tó gbé wá, àlejò tó sọ pé àwọn òòṣà ń gba ẹ̀jẹ̀ èèyàn, pé àwọn ń fi ẹ̀jẹ̀ èèyàn àwọn fi ń rúbọ fún òòṣà. Ẹ wo ọ̀rọ̀ yìí ti lágbára débi pé bàbá yìí ní láti sọ fún àwọn oníṣẹ̀ṣe pé kí wọ́n ṣe sùúrù o, wípé kí wọ́n fọpọlọ ja ìjà yìí o, kán má jẹ́ kí ọ̀rọ̀ Yinka Ayefele kó wá di ọ̀rọ̀ ìjẹ̀sìn láàrin Christian àti àwọn oníṣẹ̀ṣe bí irú èyí tó ń ṣẹlẹ̀ láàrin àwọn Muslim alákatakítí àti àwọn oníṣẹ̀ṣe. Bàbá yìí sọ ohun tí wọ́n mọ̀ nípa Ayefele débi pé bàbá yìí sọ ìdí pàtàkì tó fi jẹ́ pé Ayefele ò lè ba oníṣẹ̀ṣe jẹ́, àti pé ohun tí àwọn èèyàn gbọ́dọ̀ ṣe lórí ọ̀rọ̀ àlejò tó gbà, pé àlejò yẹn gangan ó láwọn nǹkan kan tí wọ́n gbọ́dọ̀ ṣe lórí ọ̀rọ̀ ẹ̀ tó ní òòṣà kan ń gbẹ̀jẹ̀ èèyàn àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Ẹ wo ọ̀rọ̀ yìí lágbára o. Irú ìjà yìí ni bàbá Takutijesu ní kí àwọn oníṣẹ̀ṣe pé kí wọ́n fi ọgbọ́n jà o, àmọ́ ẹ̀kúnrẹ́rẹ́ ọ̀rọ̀ ń bẹ lẹ́nu bàbá yìí nínú fọ́nrán yìí. Welcome to CrossBlog X TV. Remember to like, share and follow us. Ọlọ́run lókè ọ̀run àti láyé àlàáfíà ìfẹ́ inú rere sí gbogbo ènìyàn. Mo kí gbogbo ojú gbogbo ọkàn gbogbo ọmọ Yorùbá níbi gbogbo nílẹ̀ yìí àti lókè òkun. Mo kí wa yóò dára fún wa. Ojú òní tiwa ọkàn wa yóò balẹ̀. Ètò kùnú ọdún yìí a ò ní lónú nira, a ò ní lónú wàhálà. Bí Olúwa ti ń bẹ tí ẹ̀mí rẹ̀ wà, ire gbogbo tí wọ́n ló máa ń ṣe ojú ọjọ́ yóò máa ṣojú wa. Ire wa kò ní sẹ́yìn wa o, ní ọjọ́ nǹkan ẹ̀yẹ wa, ọjọ́ nǹkan ẹ̀yẹ ọmọ wa, wọn ní fẹ́ lòmí ṣe wa. Níbikíbi tẹ́ wà, ẹ bá mi sàmí, kẹfọwọ́ àmì bọ́jú, yóò dára fún wa ní orúkọ Jésù Kristi Olúwa wa. Ní ọ̀rọ̀ Yinka Ayefele, Yinka Ayefele tó ń lọ káàkiri, pípè kò tó pípè, text message, audio, fídíò lórí WhatsApp mi. Bẹ́ẹ̀ dẹ̀ ni lákòókò tí mo wà ọwọ́ kún díẹ̀ 60 day plus ó ń lọ lọ́wọ́lọ́wọ́, ṣùgbọ́n máa sáré wọlé kí n sọ̀rọ̀ kúkúrú. Ẹ̀yin wo ni máa bá sọ̀rọ̀ jù? Ẹ̀yin oníṣẹ̀ṣe ní ilẹ̀ Yorùbá, ẹ̀yin ni máa bá sọ̀rọ̀ jù. Ẹ jọ̀wọ́ torí Ọlọ́run, títóbi Ọlọ́run ni mo fi bẹ̀ yín. Igbá pẹ̀lẹ́ kì í fọ́, àwo pẹ̀lẹ́ kì í fàya. Ta lọ lọ́run? Àbúrò mi dáadáa, àkànbí ọlọ́ba, èèyàn mi dáadáa, àbúrò mi dáadáa, olówó Èkó, gbogbo yín ni mo kí. Àti ẹ̀yin bàbá pòfẹ́sọ̀ gbogbo tí ẹ wà tí ọ̀rọ̀ ń bí yín nínú. Ẹ rí wípé nígbà tí Kọ́lá Olóòtú mi ò jáde rárá, mi ò bẹ́ anybody sọ̀rọ̀. Gbogbo ẹni tó sẹ́ni mẹ́sẹ̀gì sí mi, mo ní ọ̀rọ̀ sùnùkùn, ẹ̀yin náà fi tí sùnùkùn gbọ́. Now ẹ dẹ̀ fojú sùnùkùn wo àgbékalẹ̀ bàbá yẹn, ó kù díẹ̀ káàtó. Ṣùgbọ́n lórí Yinka Ayefele yìí, mo fẹ́ kẹ́ jẹ́ ká mọ̀ kinní kan dájú wípé bí Olúwa ti ń bẹ tí ẹ̀mí rẹ̀ wà, a ní àwọn nǹkan kan. Díẹ̀ nínú ọ̀rọ̀ tí arákùnrin yẹn tún sọ lèyí, ẹ̀gbọ́n kan pé ọ̀rọ̀ tí òrìṣà yín ti ń gba èèyàn kọ̀ọ̀kan, ti ń gba obìnrin kọ̀ọ̀kan, ìyẹn ẹlẹ́ ti gbé lẹ̀ nígbà tẹ́ fẹ́ gbaṣẹ́ Olúwa. Níbo lẹ ti rí? Ṣákí ni mo ti rí. Wọ́n ti bá yín ṣe Bẹ́ẹ̀. àpáyọ. Bẹ́ẹ̀. Ṣé kò lè gbé yín kúrò láti mọ́lé? Kì í ṣe ní tó jọmọ́ pé bóyá bíi kíyàn rá tán bá pààyàn. Ìgbà tí wọ́n tẹ́ lọ sẹ́wọ̀n ẹ̀wọ̀n yẹn, ta ló ń bá yín fún lọ́mọ? Àwọn ọmọ ti wà ń bẹ̀. Àwọn ọmọ wo? Mo ti láwọn ọmọ tó máa bá mi lọ wá obìnrin tí wọ́n lè ṣe, mo ti fi àwọn ọmọ sí díẹ̀. Ìwọ̀nba díẹ̀ tí mo lórí ọ̀fẹ́ láti wò nínú àwọn fídíò yẹn tí mo sì gbọ́rọ̀ interview yẹn, ó ní wípé òòṣà tí wọ́n ṣe fóun fún àjàbọ́ àbí àpají àpasíkíní kan àti bẹ́ẹ̀ lọ. Ẹ jẹ́ ká dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run, gbogbo ẹ̀yin oníṣẹ̀ṣe, wípé irú àwọn èèyàn wọ̀n báyìí wọ́n pọ̀ lágbàáyé tó yẹ pé èmi ò lè mọ̀ wọ́n, ìwọ ò lè mọ̀ wọ́n, tí wọ́n máa fi ẹnu ba nǹkan jẹ́. Ó ti ṣe kíkiní ìjẹ́ òtítọ́, ṣùgbọ́n Yinka Ayefele kọ́ la bá níjà, Kristẹni kọ́ la bá níjà. Sẹ́rí ọ̀rọ̀ yín kéèsì yín ti ń dá bọ̀ bẹ́ẹ̀ ṣe ń bá bọ̀ nírìn àjò. Ọ̀pọ̀ Kristẹni ló wà in support pẹ̀lú yín, ọ̀pọ̀ Mùsùlùmí gangan ni wọ́n support yín wípé ó ti tó gẹ́, ẹ ní láti sọ̀rọ̀ síta. Bọ̀tẹ́ bá fẹ́ bá Kristẹni jà, ẹ jẹ́ kó wáyé láàyè ọ̀tọ̀,
ẹ má jẹ́ kó jẹ́ irú ọ̀nà yìí. Mo fi Ọlọ́run ọba bẹ̀ yín, ẹ jọ̀wọ́ torí Ọlọ́run. ọ̀rọ̀ rẹ o ẹ̀yin èèyàn wa ẹ̀rí pó lágbára. Ìdí ni wípé àwa Kristẹni àti ẹ̀yin tí ẹ nílẹ̀ oníṣẹ̀ṣe, mi ò rò pa jẹ́ oníjà rárá àtọ́ ẹ ó rí i pé àgùntàn ò ní àwa ibi tí wọ́n bá ti wá síbà la máa ń wà, but kò sí ọgbọ́n pé ká má rí bá ṣe máa kọlura wa ní ọ̀nà kan tàbí èkejì, kò sí bá ṣe ní kọlura wa, ṣùgbọ́n ẹ jẹ́ ká ja ìjà tá a mọ̀ ní intellectual war. Ẹ má jẹ́ ká jà bí àwọn ará bí. Mo wo àwọn nǹkan tó ń ṣẹlẹ̀, wàhálà ṣẹlẹ̀ ní ààfin Ọ̀ọ̀ni nínú àwẹ̀ bí ọdún méjì sẹ́yìn. Wọ́n mú òkò jù lu ilé ọba. Bíbélì ò kọ́ wa bẹ́ẹ̀. Ẹ bọ̀wọ̀ fún àwọn aláṣẹ àti àwọn ìjòyè ní Bíbélì wí. Wàhálà ṣẹlẹ̀ l'Ógbómọ̀ṣọ́, ọba Ghandi dúró báyìí, wọ́n sì ń sọ òkò, wọ́n sì ń gbé fóònù, ẹ máa bọ gbogbo mùsùlùmí àgbáyé, ẹ máa bọ, ẹ wá pàdé wa o, ẹ máa bọ ẹyọkọ ẹ̀yàdá o. Ẹ má jà bẹ́ẹ̀. Now ẹ má jẹ́ ká sì rí traces pé nítorí pé ẹ ti wà nù mùsùlùmí tẹ́lẹ̀ pé ẹ̀jẹ̀ yẹn sì wà ní ara wa. Kí ni mo fẹ́ mú fún yín nínú sáàmù yín, nínú sáàmù àwọn oníṣẹ̀ṣe àbí sáàmù Yorùbá kan tó wí pé inú bíbí mi ò fi ṣẹ́ mi rán ẹ̀dọ̀ fùfù mi ò bẹ̀ ọ́ lọ́wẹ̀ ó dorí adẹ́tù abìwà pẹ̀lẹ́. Ìwà pẹ̀lẹ́ tẹ́ ti níbọ̀ yẹn ni ẹ fi wádìí ọ̀rọ̀ Yínká Ayefele. Yínká Ayefele èèyàn méjì mẹ́ta lè sọ lórí mídíà bàbá wọn bá sì lè get in touch pẹ̀lú ẹ̀. Jọ́ torí Ọlọ́run a fẹ́ mọ ẹni yẹn. A lè wọ́ ẹni yẹn lọ sí court, a lè wọ́ lọ sí station, a lè ṣèwádìí ọ̀rọ̀ yẹn fínífíní jù bá a ṣe fẹ́ pariwo ìjà lórí mídíà lọ. Ẹ jọ̀wọ́ torí Ọlọ́run, ẹ kì í so ní jàgídíjàgan náà rárá àti rárá. Gbogbo ayé ló dẹ̀ wà lẹ́yìn yín pé ẹ wà lórí right yín. Ẹ jọ̀wọ́, mo fi tóbi Ọlọ́run ọba bẹ̀ yín, mi ò rí Yínká Ayefele bí ẹni tó ń gbé abẹ́lẹ̀ sọ̀tẹ̀ àbí ba ìlú jẹ́ tàbí ba ilẹ̀ Yorùbá jẹ́ tàbí ba ẹlẹ́sìn ìṣẹ̀ṣe jẹ́. Kò possible. Ẹ jọ̀wọ́ torí Ọlọ́run, kò ń ṣe èèyàn bẹ́ẹ̀. Yínká Ayefele mọ̀ ní àwọn èèyàn tó jẹ́ wípé wọ́n dìde wọ́n ràn lọ́wọ́ nínú ẹlẹ́sìn Kristẹni, Mùsùlùmí, oníṣẹ̀ṣe, gbogbo wọn náà mà gbé dókè níbi tó wà. Kò ní wù ú, kò dẹ̀ ní sọ wípé kí oníṣẹ̀ṣe kan kó tẹ́ tàbí kó jábọ́. Nítorí náà ẹ jẹ́ ká fọwọ́nú. Mi ò ní ká dákẹ́ lórí ọ̀rọ̀ yẹn. Ẹ jẹ́ ká wádìí ọ̀rọ̀ yẹn ní ọ̀nà tó bá ọgbọ́n àti làákàyè mu. Ẹ jẹ́ ká wádìí ẹni tó sọ̀rọ̀ yẹn gangan, ṣé lóòótọ́ ni. Tó bá sọ pé òòṣà, kò dárúkọ Ṣàngó tàbí Ògún tàbí Ọya, náà ó ní Ṣakí àbí Lukan àbí sẹ́ni ẹ ti ṣiṣẹ́ yẹn fún bẹ́ẹ̀ lọ fún òun máa ń wá ń bọ kinní yẹn, ó pè ní òrìṣà tiẹ̀ tí ń bọ tó ń fẹ́ jẹ èèyàn bọ. Etí tó bá dẹ̀ gbọ́ náà pé 70 something ènìyàn, kí ló dé? Ẹ ti pàlúrun tán náà. Tá a bá níjọba Nàìjíríà máa dìde, ìjọba Nàìjíríà lè má dìde, àwa nǹkan láò pé ìjọba sí àkíyèsí pé nǹkan báyìí lọ. Mi wà lábẹ́lẹ̀ tán burú jù yẹn lọ. Síbẹ̀ ń wo àwọn fíìmù tó ń ṣẹlẹ̀ ní Àgídìgbò lọ́dọ̀ Alhaji Hamsat Oríyọmí bẹ́ẹ̀ lọ. Ibi tá à ń bá lọ yìí ló máa tú àṣírí gbogbo àwọn èèyàn. Ṣé bí wọ́n ti mú ẹnìkan nu Kristẹni náà lẹ́nujọ́ mẹ́ta yìí tí àbúrò mi Làgbáyé já tó gbé sórí kinní fún wa. Now chọ́ọ̀chì ló lóun ń ṣe, ó ní Ṣàngó, ó ní Èṣù, ó ní oríṣiríṣi òòṣà bíi 4 àbí 5 ni wọ́n bá ní ẹ̀yìn ìkùlé rẹ̀. Kò dẹ̀ sọ fún wa wípé bóyá òun ń ṣe oníṣẹ̀ṣe, ó wá ń fi Kristẹni bojú, ó ń ba iṣẹ́ tẹ̀yìn jẹ́ ní abẹ́lẹ̀. Ohun tí ó mọ̀ nípa ẹ̀, níbo ló ti ṣẹ́ àwọn òrìṣà yẹn? Ta ni bàbá lóòṣà rẹ̀? Ta ló fún láṣẹ? Díẹ̀díẹ̀ làwọn àṣírí yẹn máa tú. Mo fi Ọlọ́run ọba bẹ̀ yín, ẹ jẹ́ ká fọwọ́nú, ẹ jẹ́ ká jẹ ìjà yẹn gẹ́gẹ́ bí ẹni tó ti advance, ẹni tó lọ́gbọ́n, ẹni tó lóye. Yóò dára fún yín o. Ẹ wà lálàáfíà. Ẹ jẹ́ ká ọ̀rá máa bá lọ ní wẹ́rẹ́wẹ́rẹ́, ẹ jẹ́ ọ̀rá máa bá bọ̀ ní wẹ́rẹ́wẹ́rẹ́. Olúwa yóò dá wa láre, ọkàn wa ó balẹ̀. Èmi tí yín tòótọ́ o, Ẹ̀sọ́ Oyèlámì Takutijesu. God bless you all in the mighty name of Jesus Christ. ọ̀rọ̀ rẹ o ẹ̀yin èèyàn wa. Ó ṣe díẹ̀ tá a ti gbọ́ pé irú àwọn nǹkan báyìí bóyá bí ìjà láàrin Christian àti oníṣẹ̀ṣe pé ó ń ṣẹlẹ̀ bí irú èyí tó ń lọ láàrin àwọn mùsùlùmí. Ṣùgbọ́n lélẹ̀ tó ti wá délẹ̀ báyìí, ohun tó jà jù náà ni àlàáfíà. Kí àwọn èèyàn kí wọ́n fi ọgbọ́n
kí wọ́n fi ṣe gbogbo nǹkan. Ẹ̀yin èèyàn wa, kí lè ròyìn lórí èyí tí bàbá yìí sọ yìí, lórí èyí tó ń lọ lórí ọ̀rọ̀ Yinka Ayefele tó ti gbòde kan yìí. Ẹ drop comment here. Remember to like, share and follow us. Thanks for watching. À ń lọ fún ìpolówó ọjà ẹ pè WhatsApp number page yìí. Tẹ́ ẹ bá lè rí àmì ṣe gbogbo ogun tó lóhùn ní gbọ́ tó lóhùn ní gbà lórí ayé yín, iná agbára Ọlọ́run máa jó dànù. Kí lè nǹkan tẹ́ ń là kọjá tó dàbí pé ẹ ti wá ọ̀nà àbáyọ ṣùgbọ́n tí ẹ ti rí ọ̀nà àbáyọ. Ẹ ti pàdé wòlíì yín ló fà, ṣùgbọ́n arán mi sí ọ lónìí dádì, arán mi sí ọ lónìí mọ́mì. Olúwa lòun fẹ́ ṣe nǹkan ńlá nínú ayé yín. Olúwa sọ wípé gbogbo tẹ́ ń là kọjá yẹn òun fẹ́ fi òpin sí. Kí nìkan tẹ́ ń là kọjá lórí ìgbéyàwó ni, lórí ọmọ ni, lórí iṣẹ́ ni, níbi gbogbo ni, bóyá ogun kan ló dàbí pé ogun yẹn le, ẹ ti gbìyànjú kò tí ì sí ọ̀nà àbáyọ. Ẹ jẹ́ àjọ gbàdúrà, ẹ jẹ́ àjọ wá ojú Olúwa, kí làṣírí ogun yẹn gangan, ẹ jẹ́ àjọ wádìí lọ́wọ́ Ọlọ́run ká dẹ̀ mọ ọ̀nà àbáyọ. Ẹ̀rọ ìbánisọ̀rọ̀ tẹ́ fi pè mí fún àdúrà àti ọ̀nà àbáyọ, òun náà ni +234 70 25 47 5427 +234 70 25 47 5427. Bẹ́ẹ̀ ṣe ń pè mí fún àdúrà lórúkọ Jésù, ẹ máa rí ìyanu.